Very happy. The children are back. All of them, the 39 of them. Also, 5 of the 7 teachers. So we give glory to God, and we say thank you to our troops, the officers and men. We lost some officers and part of our troops as well. So all the family. Ẹ̀kọ́ ti fojú mímú gómìnà Ṣèyí Mákindé ti sọ̀rọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ ìwé ìròyìn lónìí. Ẹ gbọ́ kí ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ. Ẹ tún wá gbọ́ kí ló tún wá ṣẹlẹ̀ nílé ìwòsàn tí wọ́n kó àwọn ọmọ àti olùkọ́ tí àwọn ajínigbé gbé lọ. Ẹ gbọ́ kí ló tún ṣẹlẹ̀ nílé ìwòsàn náà. Ẹ wá gbọ́ kí lọ́ba Ghandi tún lọ ṣe, ìyẹn ọba ti ìlú Ògbómọ̀ṣọ́ pátápátá. Ẹ gbọ́ kí ló lọ ṣe lólùlú Àbújá, àti pé kí ni ìparibiri tó kó lórí àwọn ọmọ àti olùkọ́ tí àwọn ajínigbé gbé lọ. Ẹ rọra bá mi fìdílé nǹkan o, kí n mọ̀ gbé yín débẹ̀, kí n sì mọ̀ yànnàná rẹ̀ fún yín lẹ́yọ kọ̀ọ̀kan. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé lẹ́nu lọ́lọ́ yìí òun náà ni àwọn olùkọ́ àti ọmọ tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ Oríire tí ìlú Ògbómọ̀ṣọ́ ṣẹ̀ṣẹ̀ gba ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé. Lẹ́nu lọ́lọ́ tá à ń sọ̀rọ̀ yìí náà ni tó sì jẹ́ pé àwọn elétò ẹ̀ṣọ́ ààbò wa, ìyẹn àwọn sójà wa, wọ́n kó ipa ribiribi láti rí dájú wípé àwọn ajínigbé tí à ń sọ yìí ọwọ́ tẹ̀ wọ́n, tí wọ́n sì rí dájú wípé wọ́n gba àwọn ọmọ àti olùkọ́ wọn náà sílẹ̀, tí ó sì jẹ́ pé kété tí àwọn sójà tí wọ́n gba àwọn ọmọ yìí sílẹ̀ òun náà ni wọ́n kó àwọn ọmọ yìí lọ sí ilé ìwòsàn. Pé ilé ìwòsàn 2 division ní Ọ̀jọ́, ibẹ̀ náà ni wọ́n kó àwọn ọmọ yìí lọ. Ibẹ̀ náà láti wá rí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn Ṣèyí Mákindé, láti wá bẹ àwọn ọmọ náà wò ní báràkì. Bẹ́ẹ̀ náà la ṣe rí tí àwọn oníròyìn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lu gómìnà wa ti ìpínlẹ̀ Ọ̀yọ́, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lù lẹ́nu gbọ́rọ̀. Ṣé ẹ sì mọ̀ wípé kò sí ohun tó ń bá ń lọ náà làwọn oníròyìn ó fẹ́ mọ kúlẹ̀kúlẹ̀ rẹ̀. Ó náà ni àwọn olójú fọ́nrán tí à ń wò yìí tí gómìnà bẹ̀rẹ̀ sí ní dúpẹ́. Bẹ́ẹ̀ náà ló ń kí gbogbo àwọn ènìyàn pátápátá fún àtìlẹ́yìn àti ìfọwọ́sowọ́pọ̀ wọn, tí ó sì sọ pé òun bọ̀ láti jòkó sórí àga láti wá bá gbogbo àwọn ènìyàn sọ̀rọ̀. Kí n wá mọ́ tàn yín, kí n mọ̀ ṣe ipa díẹ̀ làwọn ìjọba wa kó. Ẹ jẹ́ mọ́ tàn yín, iṣẹ́ ribiribi àti iṣẹ́ takuntakun ó náà ni àwọn ìjọba wa máa ṣe, àti àwọn sójà yìí ó kódà ìjọba wọn ò mọ̀ san kọ́bọ̀ fún àwọn ajínigbé yìí tí à ń sọ yìí, tí ó sì jẹ́ pé wọ́n rí àwọn 8 mú lára àwọn ajínigbé tí à ń sọ yìí. Jẹ́ pé bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ti wà ní àhámọ́ àwọn ọlọ́pàá. Ṣé ẹ wá rí i pé bí àwọn sójà yìí bí wọ́n ṣe wọ tí àwọn ará bí wọ̀, bẹ́ẹ̀ náà ni wọ́n gbé ìbọn wọn jáde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ní fire to fire. Kódà àwọn ajínigbé tí wọ́n pa wọ́n mọ̀ ṣe kékeré rárá o. Ní ìjọba wa ẹ ṣeun, a dúpẹ́ o, a sì dúpẹ́ gidigidi pẹ̀lú ipa ribiribi àti iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe. Ẹ wá má gbàgbé o láti láìkì fẹ́ràn tí ẹ̀ ń wò yìí kẹ́ ẹ sì tẹ̀lé ìkànnì wa. Bẹ́ẹ̀ náà gbogbo ẹ̀yin abiyamọ pátápátá, ẹ jẹ́ ká máa tẹ congratulations abẹ́ àríwísí yìí, ìyẹn comment section, nítorí pé oríire báà náà ló jẹ́ fún wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Kí gan ló wá ṣẹlẹ̀ ní báràkì ilé ìwòsàn tí àwọn ọmọ olùkọ́ táwọn ajínigbé gbé? Kí wá gan ló ṣẹlẹ̀ níbẹ̀? Báyìí la ṣe wá rí o tí gómìnà wọlé pẹ̀lú àwọn mìíràn tí wọ́n wọlé lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ yìí níbi tí wọ́n ti ń gba ìtọ́jú. Bí gómìnà ṣe wọlé sínú ilé ìwòsàn yìí òun náà ló bẹ̀rẹ̀ sí ní kí gbogbo wọn pẹ̀lẹ́ àti àwọn ẹlòmíràn níbẹ̀, nítorí pé kì í ṣe gómìnà nìkan náà ni a rí níbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà ló wà níbẹ̀ láti lọ bẹ àwọn ọmọ náà wò. Náà la wá rí tí olùkọ́ wọn tí inú rẹ̀ ń dùn tó sì bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ gómìnà àti àwọn ènìyàn tó wà níbẹ̀. Ṣé ẹ sì mọ̀ wípé èèyàn wà ní àhámọ́ fún ìgbà díẹ̀ tó wá rọra rí ìtúsílẹ̀, ẹ gbọ́ báwo gan nínú ẹni náà ṣe dùn tó? Yóò dùn tó jẹ́ pé wọ́n bá gẹṣin nínú rẹ̀ kódà kò ní kọsẹ̀ tí yóò fi rin máìlì 10. Bẹ́ẹ̀ náà ni inú àwọn ọmọ tí à ń sọ yìí, bẹ́ẹ̀ náà nínú wọn ń dùn, àti àwọn òbí wọn pẹ̀lú olùkọ́ wọn. Lẹ́ẹ̀kan sí a kí ẹ̀yin ìjọba wa
fún iṣẹ́ ribiribi àti iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe. Ipa ribiribi àti iṣẹ́ takuntakun wo ni ọba Ọláoyè Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ kó tọ̀ tẹ́ ń gbé yín débẹ̀. Ipa ribiribi àti iṣẹ́ takuntakun òun náà ni ọba Ọláoyè Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ máa kó o. Kódà wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà o. Báyìí la ṣe rí tí ọba ti ìlú Ògbómọ̀ṣọ́ tó gbéra láti ìlú Ògbómọ̀ṣọ́ ó di olúùlú ti Àbújá tí wọ́n sì lọ bá Inspector General of Police ọ̀gá àwọn ọlọ́pàá pátápátá ìyẹn Ọlátúnjí Ridwan láti lọ mọ ipa tí iléeṣẹ́ ọlọ́pàá fẹ́ kó gan àti pé báwo gan làwọn ọmọ yìí yóò ṣe bọ́ nínú àhámọ́ tí wọ́n wà. Àhámọ́ àwọn ajínigbé torí tí a bá kà dáadáa a ó rí i pé àwọn ọmọ tí a ń sọ yìí wọ́n ti wà ní kóló àwọn ajínigbé láti bíi 56 days sẹ́yìn. Ṣùgbọ́n kété tí ọba Ògbómọ̀ṣọ́ tí ó dé ọ̀dọ̀ ọ̀gá ọlọ́pàá pátápátá Ọlátúnjí Ridwan òun náà ni ó bá fi kan ọba Ògbómọ̀ṣọ́ balẹ̀ tó sì fún ọba wípé tọ̀ kí ọba kó lọ fi ọkàn rẹ̀ balẹ̀ wípé àwọn ò gbégbèsẹ̀ lé lórí tọ̀. Ṣùgbọ́n ohun ìyàlẹ́nu ni pé lọ́jọ́ mẹ́ta sí méjì òun náà lárí tí àwọn Joint Task Force tí wọ́n di àmọ́ra ogun tí gbogbo wọn sì di gbogbo ọ̀nà tí àwọn ajínigbé náà lè gbà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo rẹ̀ di fire to fire tí wọ́n wọ inú igbó lọ bá àwọn ajínigbé náà. Ṣùgbọ́n bó ṣe wá jẹ́ wípé wọ́n sọ gbogbo rẹ̀ di fire to fire tó ní kò sí ọmọ kankan àti olùkọ́ tí ó farapa. Àṣẹ wá ń sọ̀rọ̀ yìí o àwọn sójà tí à ń sọ yìí o wọ́n rí i dájú wípé wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ lára àwọn ajínigbé yìí tó sì jẹ́ pé wọ́n rí 8 mú nínú wọn tó sì jẹ́ pé bí a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn 8 tí wọ́n rí mú yìí wọ́n ti wà ní àtìmọ́lé àwọn ọlọ́pàá tọ̀. Dúpẹ́ lọ́wọ́ Elédùà bẹ́ẹ̀ náà la sì tún dúpẹ́ lọ́wọ́ ọba Ògbómọ̀ṣọ́ nítorí lẹ́yìn tí àwọn ọmọ yìí tí wọ́n ti jáde kúrò nínú àhámọ́ ọba Ògbómọ̀ṣọ́ ó tún gbéra ilé ìwòsàn tí àwọn ọmọ yìí wà tí ó sì lọ bẹ̀ àwọn ọmọ náà wò. Lẹ́ẹ̀kan sí a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìjọba wa ò tọ̀ a ò ní rí jù báyìí lọ lónìí tó ire o.